Portable ti wọ gàù lọ́wọ́ àwọn olólùfẹ́ Saheed Òṣùpá àfìgbà tí Portable tó fúnra ara rẹ̀ tó lọ na Gàmúsòro tó lọ nawọ́ mú wàhálà níbi tí wọ́n gbé kọ́ sí abẹ́ẹ̀rí. Ẹ wò bí àwọn olólùfẹ́ Saheed Òṣùpá bí wọ́n ṣe ń fún Portable wèrè olórin. Ẹ wò bí wọ́n ṣe ń fún un láì ṣe aṣọ tí wọ́n rẹ sínú omi tí wọ́n wá ń fún un abẹ́ẹ̀rí. Ẹ rí i pé Portable ó ti wọ̀ jàngbọ̀n báyìí. Ẹ rí i pé Portable ó ti wọ wàhálà, ó ti lọ fọwọ́ rẹ̀ fa ohun tí ò yẹ kó fà. Portable ti wọ wàhálà báyìí o, wàhálà. Èyí tí Portable máa ń pariwo ní gbogbo ìgbà ó ti padà rí wàhálà o. Tàwa ni ó yọ Portable kúrò nínú wàhálà yìí báyìí abẹ́ẹ̀rí. Ṣé ni àwọn olólùfẹ́ Saheed Òṣùpá ni wọ́n ń lérí ńléka fún Portable wípé kò gbọ́dọ̀ dé Ìbàdàn. Bó wá ni Portable ó ṣe wá rìn nínú Nàìjíríà báyìí torí pé kò sí ilẹ̀ Yorùbá èyí tí Portable dé èyí tí ò bá àwọn olólùfẹ́ Saheed Òṣùpá. Lẹ́yìn ìgbà tí Portable tó jáde tó wá bẹ Saheed Òṣùpá ṣe la bá tún rí tó tún jáde ò ló bá tó gbé fídíò jáde ló bá pariwo pé ìkà lòun òun nìkà abẹ́ẹ̀rí eléyìí tó lágbára ẹ̀yin èèyàn.